kí ló dé. dákun sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ kí sọ̀rọ̀ tí mo lè sọ nílé dákun àti èrò ètò olùmọ̀ bọ̀ láti rí ó ti fẹ́ yíwọ́ fún mi báyìí ilé àti dé èsì tí rẹ̀ ran ọdún dákun bò mí láti kódà bó ṣe dápò bó ṣe wó èyí dákun bá yà kí ló fẹ́ fi rà. mo fẹ́ fi rẹ̀ ran ọdún ni. irú ẹran wo àgbà mi sòrò. agbo ni ó. ha wákìlì ṣé o Islam tó sọ pé kìnìún tiwa sí wọn ọkọ yín lákọ̀ọ́pẹ́ yìí kì í ṣòro ọyàn ní kéèyàn yáwó kéèyàn fi rẹran ọdún tó bóyá ó tó fi rẹran ọdún ò ní ládàá nígbà táwọn tó máa jẹ ẹ tán bá jẹran tán táwọn lọ yàgbẹ́ sálángà lápótọ ọgbà tí wọn bá ti ọmọ sí wọn bọ wà bẹ́ẹ̀ ni Islam wọn fi ayé rọyàn lọ́rùn wọn ní wípé tó bá lọ́dún kan lọ́wọ́ rẹ̀ tílà lórí ọba bá lọ́wọ́ fi yọ sàkà wọn ò lọ́rọ̀ yẹn ní kọ́ yọ sàkà áàjì tó ń wò wọn ní tó bá kàn rí ìfọn tọkàn rẹ̀ balẹ̀ tó ọjẹ tó pé àwọn aráàlú nígbà tó bá dé mọ́kànlá fi gbèrò sẹ́sì ọ̀ náà ní orí mọ́kà wọ̀ ẹ mọ́ wàá da lúrú kọ̀ mọ̀ sáà kan tó pé ọfẹ́ pẹran léyà ọlọ́gba lápò ọlọ́gba gúrúmi ẹnikẹ́ni tó bá yáwó tó bá fi pẹran ọdún kò ní ládàá rẹ̀ fásitì rẹ̀ sòfò bẹ́ẹ̀ ni nígbà téèyàn bá lọ fẹ́ ìyàwó tó ò so yìgì tó bá ṣe oúnjẹ sàárì àwẹ̀ fún ọ fi inú ibi panu ni ò ní àwẹ̀ Islam wọn pin lọ́tọ̀ọ̀tọ̀ sórí tágbára rẹ̀ ọba ká ẹran lọ́dún òkú èkó kó ọba pa ẹran ẹja tó lórí ìwọ pa kí wọ́n jẹ ẹni tí ọba kú lọ́dún yóò jẹ màálù tọ́ba lọ́dún tí ń bọ̀ tó ti gbọ́ mọ ìyàwó bẹ̀rẹ̀ ọdún ti gbọ́ wákìlú máa lọ ẹni tí ọba nínú orí pa ìrètí ń bẹ ìrètí ń bẹ ẹ rọra o kí ni máa ti ẹ̀ ṣe wà kí sórí ìrìn ọ̀wà pé bá ní kìrìn wọn máa ṣe wá àti àfààní nígbà bá tún wá yáwó tó fi lè ran ọdún kí ni mo mọ̀ rúgbò lọ́wọ́ bò wákìlì.